káàbọ̀ sórí ètò yín ètò wa. Mo fẹ́ jẹ́ kẹ́ farabalẹ̀ bá mi wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ títí dé òpin láì fi àkókò yín ṣòfò. Ó yẹ ẹ máa bá mi ká lọ. Wọ́n ti tẹ̀lú ńlá síbí gan o. Inú ìṣòro ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí. Aláàlọ́ wa ní ilé ẹ̀rọ àwọn ní aláàmì lára. Yes. Probably if it's just inside dancing. Yes. Ilé gan di báàgì lọ́wọ́ ni. Wọ́n ti rí fóònù. Wọ́n ṣe mú wá ní. Bá gbé dáadáa ọ̀dọ́ kù. Ẹ bá ń ṣe fèsì. Gbé sílẹ̀ sí tán. Tó bá ti jẹ́ kó ṣe ń kẹ́ fún àwọn padà àbí. Àwọn ọmọ kéékèèké yẹn wọ́n burú gan. Wọ́n ò ṣe trust. Eléyìí tó bá ti fẹ́ bá orúkọ wa jẹ́ lókun ilé wa gbogbo àwọn ìlú àní èyí tí mo sì rábà kò sí ilé wa tí ilé bá fẹ́ bá orúkọ ilé wa jẹ́ lókun ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ́mọ kan nísìn ọ̀wà lè ṣe ẹ jẹ́ ká rò Wọ́n sọ pé ṣé wọ́n máa gbé inú rẹ̀ ló mọ̀. Wọ́n sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road.
àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. lẹ́pàá ọmọ tó wà lẹ́yìn tó wọ́n. wọ́n kàn ń ṣayé lọ ń bí i. tó bá yí ìlẹ̀ kan. àwọn àgbà mi ni wọ́n dẹ̀ dálúlẹ̀ onírúurẹ̀ lọ wọ́n kàn dẹ̀ ń yọlẹ̀ lọ. bóyá pálásì ọ̀bọ tó fi ẹni tó fi jọba ni. wọ́n jẹun lọ́wọ́ gan ni. èrò tó wà níbà ilé ẹ̀sìn. èrò tó wà níbà ilé ẹ̀sìn. wọ́n ti tẹ̀lú ńlá síbí gan o. inú ìṣòro ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàlọ́ wa ní lára ẹ̀rọ àwọn ní aláàlú lára. lọ́dọ̀ rẹ̀ ìbú kó máa wọlé òwú ọ̀rọ̀ rẹ̀. yes wọ́n fi lè fi jẹ́ ká sáré sáré dáńsì sí ilé gan di báàgì lọ́wọ́ ni.